ayé wa ọdún wo ni ayé wa tẹ̀sán. 90 tẹ́mi lọ bá wọn nínú tíátà mo lọ bá wọn ní 90 kìíní 90. mo lọ bá wọn mọ́ bá yín 19. ebi ọ̀nà kò rí péjì kan láti go live tẹ́lẹ̀ orí àkáǹtì wa Gabriel Amusan tán verify bẹ́ẹ̀ ti go live. So àwa kí mọ̀mọ́ ẹja tún orí bẹ́ẹ̀dẹ̀ kọ ẹni tí ò bá lè kọ́ ní kó máa lọ lé wọn àbí wọn lọ sàlẹ̀ odò. Ó yá happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Mama. Happy birthday to you. We wish you many happy returns of your day. Long life and prosperity. Hooray! And prosperity. And prosperity. Hooray! Hooray! So we brought these items to show love, to show love to Mama Iyabeji. Eba n becha fún kí ajoko. Becha ro eba becha tó ṣe dan ile ma yi o. No, àti yi. Àti lọ. Oh, Jerry, Eliboyi. Ṣé lè lọ kẹ̀kẹ́ lọ. So, Mama ń ṣe ọjọ́ ìbí lẹ́ni. Mama is celebrating her birthday today. Ẹ̀yin olólùfẹ́ Mama, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin wa jákèjádò ayé. Ìní ni Mama ń ṣe 71 years birthday. Mama is 71 today. Ó dùn mí ilé ẹ̀sùn náà ká tó máa ronú kéèkì àríkéèkì gbé wá. Ṣùgbọ́n bá àríkéèkì gbé wá àti wá àwa gan kéèkì bẹ́ẹ̀ ká máa gé owó. Anẹ́bẹ̀rẹ̀ ṣe kéèkì. Wọ́n ti gé 70. Ó yẹ ká gé tẹ́lẹ̀ náà. So Mama ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Mama ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Mama bẹ́ẹ̀ ṣe pé 71 yìí kí ni tínú yín dùn sí jù? Ta lè mọ tínú yín dùn sí jù? Tínú mi dùn jù. Wípé lónìí wípé mo rí kálukú, mo rí ìdílé Ọlọ́run alààyè, mo rí gbogbo orí kọ̀ọ̀kan. Ẹ dúró wọ́n ní tínú àwọn dùn sí ni pé àwọn rí wa. Àwọn gbogbo wa ni mo rí. Especially for daddy wa. Bẹ́ẹ̀ láti bí ìjẹrin. Àbí wọ́n ò kárí bọ̀dá ẹ̀ bóyá ó jọ ìkírí wa mo láì bó ṣe ń tẹ̀lé mi dàrí. Ó ní wọ́n ro tara wọn gẹ́gẹ́. Yes. Wọ́n ní tínú àwọn dùn sí jù ni pé àwọn rí wa láyé àti láyé. Kí nínú yín tún dùn sí Mama? Tínú mi tún dùn sí ni pé gbogbo kálukú wa lẹ́nìí náà sẹ́ again ò ní pé èmi gan mo wà láàyè mo wà lálàáfíà èmi mọ̀ ní mi ò mọ̀rìn tẹ́lẹ̀ mi ò lè dìde tẹ́lẹ̀. Àdẹ́kọ̀ nísìnyí mo wọlé láti bí mo wọlé wá mo tún jáde mi rèé. Ìgbà tá à ń bọ̀ sí ẹgbẹ́ máa ń bọ̀ ẹ wá ń bọ̀ lẹ́gbà. Ibi ni mo jókòó sí tẹ́lẹ̀ wọ́n wá báyìí fúnra wọn. Bẹ́ẹ̀ni sà. Ṣé kí n tó bọ́ ọlẹ́kẹ̀ẹ́ tó rí? Má bọ̀ lẹ́ẹ̀kan lẹ́rìn dé báyìí díẹ̀. Bí bá ń kọ́ ojú èmi rèé báyìí èmi rèé o. Hallelujah. 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 Mama, ẹ ṣe pàṣẹ ní pàṣẹ wo lẹ ṣe. Bó lẹ ṣe àbájọ ó ti yé mi. Irọ́ kìí ṣe dandan náà. Bẹ́ẹ̀ ó fẹ́ jẹ́ ìyà kan náà. Ẹ bá sọ èmi náà èmi náà bá ti kó sí white kìíní. Mama kẹ́ mọ́ lè bá odidi èmi kẹ́ mọ́ lè bá mi kémi náà wá kan irú eléyìí. Kájọ sàmkó kémi náà wá fìlà ṣe blue lélẹ̀ ní ẹbí pínkì pọ́pù kémi náà rí fìlà pọ́pù. Ẹ tún ní ọjọ́ ayọ̀ sí. Ẹ tún ní ọjọ́ ayọ̀ sí. Ó dá ká celebrate yẹn nígbà wo wà láyé. Ẹ share fídíò wọn lé ẹ̀rìnbó ní Twitter kún. Ẹ wá share ẹ pé òní ni Mama ń ṣe 71 years birthday. Iyabeji Omoarayele lóòótọ́ ṣùgbọ́n àwọn Ọlọ́run ti dára sáwọn. Àwọn Ọlọ́run ti dùnnú sí wọn. Àwọn Ọlọ́run ti ṣe wọn lóore. Àwọn Ọlọ́run ti fún wọn ní ayọ̀ àti ẹ̀rín ayọ̀ àríndalẹ̀. So
ohun tẹ́ ó tún yọ̀ lé lórí Ọlọ́run yọ̀ǹde fún yín. Jésù. Ohun tẹ́ ó yọ̀ lé lórí Ọlọ́run yọ̀ǹde fún yín. Ẹ má gba ọmọ kéékèèké láyè lẹ́yìn mo ti rọ́wọ́ wọn àwọn ọmọ onírọ́bà. Àwọn ọmọ ẹ̀gbọ́n mi àwọn ọmọ wa pẹ̀lú wọn. So ọmọ kéékèèké. Ibi tá a bá lè ti lọ́mọ kéékèèké ọmọ láti rí pé gbọ́ ara àgànnà Olúwa sí o. Kí lè fẹ́? Gold mi. Ọmọ mi bébì yẹn. Oh sista mọ́mí wa àgbà first lady ní olè ẹ wá jókòó mama abayin yọ̀ abayin dúpẹ́ happy birthday today happy birthday today happy birthday today happy birthday today. So ẹ jẹ́ tún béèrè kankan kí tún ni ọkàn yín yọ̀ sí jù ẹ jókòó mama kí ni ọkàn yín kí ni inú yín tó dùn sí jù lẹ́yìn tẹ́ ẹ pé 71 ẹbẹ́ mi náà wà sùn kan kí n jókòó ti mama díẹ̀ àníṣẹ́jú mẹ́wàá sí i kí ni inú yín tó dùn sí jù. Inú mi tún dùn lẹ́nu ọ̀pọ̀ o ṣùgbọ́n inú mi tó dùn jù lẹ́nu òní. Kò yẹ kẹ́ ẹ dúró dè wá kankan o kí ló dé tẹ̀sí lè lọ látàárọ̀ ẹ ṣáà dúró yín kò sí wàhálà mọ́. Ìyàwó ẹ ṣeun o. Mo ń gbọ́jàre kí ni inú yín dùn sí jù bóò ní sẹ́mi àti mọ̀mọ́ ṣáfíìtì 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 ṣé wàá lẹ́nu ìdúró àbí kí n dúró ṣé máa dúró báyìí ṣé ẹ dínà sẹ́rí báyìí sẹ́rí nǹkan báyìí sódà báyìí are you sure? Àwọn èèyàn ní à sẹ́yìn lè wọ́n fẹ́ àbíjọ ẹ̀mí mò ń fẹ́ wọn. Ṣé wọn mọ ni? Èmi wọn mọ ebi alálẹ̀ mo wá ń sun bí. Àbí o. Alálẹ̀ ilé má débi lálẹ́. Àbí o. Ẹ wà òkè ẹ wà òkè ẹ wà fẹ́ gbé yẹn gbé yẹn òkè. So màmá ẹ nínú yín dùn sí ìkankan. Tọ́dún ilé mi ò ní pé wípé À ń gbọ́ yín mà. Ìṣínú mi tún wá dùn jù lẹ́yìn. Ṣé ẹ rí ọmọ mi first born mi ọmọ yẹn ọmọ ẹ̀ náà òun náà lónìí òun náà tún wọnú òun náà tún ní ó tún òun náà tún ní plane òun náà tún ní kíní lẹ́yìn tóun náà tún ṣoríire lẹ́yìn tó ti yẹn second born mi. Kí ló ṣe? ọmọ rẹ̀ òun náà ò ṣe bẹ́ẹ̀ dé lẹ́nìí. Ẹ̀gbọ́n àti lóńgẹ́ ẹ̀gbọ́n màmá kan tó ṣe bẹ́ẹ̀ dé lẹ́nìí. Àkọ́bí ẹ̀gbọ́n mi. That's great àkọ́bí ẹ̀gbọ́n yín òní náà birthday ó ń ṣe birthday date pẹ̀lú màmá hallelujah. Ṣé ẹ gbọ́dọ̀ yà fún màmá? Bá bíbí àti ń lọ tán. Àṣùn mi abẹ́ rí nǹkan báyìí. Ó gbọ́dọ̀ yà fún màmá ẹni sùúrù. Now òun májò lọ yóò lọ. Ìwọ gbádìí ẹ wá àwọn agbéráìsì ẹ̀wà sẹ̀mó gàrí àti ndómì. So kí ló máa ṣẹlẹ̀ báyìí? Lẹ́yìn ká gbogbo ẹ̀ sí náà. Kí ló máa ṣẹlẹ̀? Ó wá dùn mí èmi ń lọ lọ́jọ́ ẹ má jòkó mọ́ mi dùn mọ́ la. Màmá wọ́n gbádìí ẹ wá fún yín. Olúwa wà pẹ̀lú yín. Àmín. Ọlọ́run ó dúró tì yín. Àmín. Ojú eré àtòrí ọ̀fẹ́ Ọlọ́run yóò yí ká. Àmín. Àánú Ọlọ́run ò ní fi yín Àmín. sílẹ̀. Lórúkọ Jésù lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ọmọ wọn. Ọlọ́run á rọ̀gbà àánú. Àmín. Àmín. Ẹ ṣé o ẹ wá gbọ́ èmi tẹ́bi wọn á kí ọlọ́jọ́ ìbí ńkọ́ èmi tí mo yá kọ́ lọ́jọ́ ìbí sẹ́mi ẹ̀mí ìtọ́sájú tèmi náà ti wà lẹ̀ are you sure mo ti ẹ̀ jẹ́ ẹ kú iṣẹ́ ṣé ká lọ dún lọ́rùn báyìí. Thank you very much. Àbí ká sọ di Iná lọ́jọ́ ayọ̀. àmín yé má jẹ fóònù ọ má fóònù ọ òní náà bí ó dùn lọ́rùn ẹ. Wá gbà lọ́wọ́ mi. So màmá wa ní ọmọ yín báyìí ṣe ẹ̀bẹ̀ dédé lénìí. Ó yá ẹ kí màmá kí n tó máa lọ ẹ kí wọn fóònù mi dà ẹ pè sórí 07054900751. Dèbí bá màmá sunkún màmá ṣì gallant màmá ẹ jùdé ẹni mo ṣì gallant ẹni mo gallant. Wọ́n mì Iyabeji wọ́n mì yín o ẹ wo
in fact wọ́n tì wọ́n dànù so ogun yẹn pọ̀ wàhálà yẹn pọ̀ ìṣòro yẹn pọ̀ ṣùgbọ́n atayọ̀rọ̀ bí agogo Ọlọ́run tó wà kẹ́nikẹ́ni tó wà Ọlọ́run tí pa ẹnikẹ́ni ò lè ká Ọlọ́run tó ní agbára gbogbo agbára lọ́wọ́ ó dẹ̀ dá ẹ̀mí wọn sí ó dẹ̀ mú wọn wà láàyè àdúrà wa ni pé ẹ ó tún bọ̀ wà láàyè sí ẹ ní àlàáfíà Olúwa fún yín 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 ní àlàáfíà Olúwa yóò fún yín ní àlàáfíà ẹ̀mí yín á gùn ẹ̀mí yín á gùn ìlérí ọjọ́ pé ó máa ṣẹ Ọlọ́run tó mú eléyìí wá yóò túnbọ̀ yà yín lẹ́nu sí ẹ̀ẹ́dẹ̀ rí àánú gbà kò ní fọ́lọ́ lókè ọ̀rọ̀ Jésù Olúwa wa ẹ jẹ́ akọrin bẹ́ẹ̀ di fún ẹlẹ́kọ̀ọ́ sí happy birthday to you happy birthday to you happy birthday to you mama happy birthday to you we wish you many happy returns of your day long life and prosperity. Hip, 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 hooray! Hip, 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 hooray! Hip, 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 hooray! Mama, ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Ẹ̀yin èèyàn, ó yẹ máa pọ̀ ní láti kí wọn ní ìṣẹ́jú 5 tó kù. Ẹ̀yin tẹ́ fẹ́ kí wọn pé wọ́n kú ọjọ́ ìbí o. You're free to call in right now. So it's your time to call in so you can wish Mama happy birthday and pray for her. Ẹ̀yin tí inú yẹn dùn pé màmá ń ṣe ọjọ́ ìbí tí ẹ fẹ́ kí wọn ó yá ẹ já kí màmá lóko báyìí ká kí wọn àbí ò dára kí wọn ni ṣé ò dára kí wọn ni ẹ jókòó màmá ẹ jókòó so màmá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn àwọn tí wọ́n fi yín lẹ̀ àwọn tọ́lọ́run lò di àárọ̀ yìí àwọn tọ́lọ́run láti fi òrùlé máa ń gbé òrùlé ẹ̀ àwọn tí wọn ò fi wálẹ̀ tí wọn ò ro ti wá tí wọn ò ro gbọ̀rọ̀ ẹnu wá àwọn tó ń dúró tì wá àwọn tí ò sú àwọn tí ò rẹ̀ ṣe o àwọn igi lẹ́yìn ọgbà àwọn tí wọn ò ní jábọ́ láíláí àwọn tí wọn ò ní ṣánkú àwọn tí wọn ò ní gbọ́mọ sí àwọn tí wọn ò ní dírí bàjẹ́ láíláí àwọn tálákòóbá ò ní súnmọ́ ní ilé wọn àwọn tí wọ́n dúró tì wá tó ń ṣe igi lẹ́yìn ọgbà fún wa lẹ́yìn Ọlọ́run gbogbo yín pátápátá lẹ ṣé o I appreciate o thank you very much o ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà wa o ẹ ṣé o kò ní bàjẹ́ fún kankan ní yín o gbogbo yín pátápátá náà lẹ máa lọ́jọ́ alẹ́ yìí ò ní kan ọjọ́ alẹ́ yìí ò sì ní bàjẹ́. ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run ó wà pẹ̀lú yín o Olúwa ò ní fi yín sílẹ̀ o ojú rere àtòrí ọ̀fẹ́ Ọlọ́run yóò yí ká o ògo Ọlọ́run ó di mímọ̀ nínú ayé káríkú o àní ṣubú ara àní ṣubú ẹ̀mí o ibi báyìí o ìwọ̀nú ayé wa o ọwọ́ agbára Ọlọ́run á fi gbé kálukú dúró o ẹ ṣé o mo dúpẹ́ o Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe lọ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ nínú ayọ̀ lẹ́ máa wọ̀ ẹ máa bọ̀ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ lórúkọ Jésù orí ọ̀fẹ́ àtagbára Ọlọ́run yóò sì di mímọ̀ lórúkọ Jésù. ẹ fẹ́ kí Iyabeji ẹ gbà má àmín ẹ káàárọ̀ o ẹ ṣé ń wo thank you God bless you o àmín lórúkọ Jésù o àmín lórúkọ Jésù àmín o ẹ ṣé wọn iṣẹ́ ní òní dìbàjẹ́ o ìdààmú àti àwọn ọmọ Ọlọ́run yóò yí ká ògo Ọlọ́run yóò wà nínú ayé yín o ẹ ṣé gan o mo dúpẹ́ o ẹ ṣé gan. ẹ ṣé àdúgbò iná òní tọ́wọ́ yín o ẹ ní wọ́wọ́ tì láíláí ẹ ní kówó kú ọjọ́ mẹ́ta o lórúkọ Jésù ẹ ní dolówó àná o ẹ ṣé appreciate ẹ o ẹ ṣé gan ni o. owó ní sáfẹ́ tó bá sáfẹ́ lọ́wọ́ rẹ̀ yóò kó gbogbo ẹlẹ́ ẹ máa gbàdúrà bàmí ẹ lè kó fún jẹ mẹ́ta. Bàbá ti rí ẹ̀ àkọsùwádé mọ́lá.
Bàbá ti rí ẹ̀ o, Àkànní. Hello. Àti retí yìí làwọn tí wá máa ń wí, làwọn tí ẹ máa ń sọ. Ẹ bá ti dé pẹ̀lú rìn pẹ̀lú wàásù tó yàtọ̀. Ó ní ẹ̀rọ ìdí ẹ̀wọ̀n àgbéká lórí igi àfẹnitọ́ náà bá rán. Ọmọ àbákẹ́ àánú lè rí gbà o, àánú lè rí gbà. olórin lè kọ́ ti rẹ̀. Kò máa ṣàgbára o, àánú lè rí gbà. Odò wa ká ṣàmì. Mo ní ká ṣàmì. Ìjẹ́ Gabriel. Ó ń béèrè bọ̀. Ire tó ń gbé bọ̀. Tó ń gbé bọ̀. Ó tó odò wa lọ́wọ́. Hello. 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 Ọlásùnkànmí ń bá Ọlọ́run sọ̀rọ̀. Ó ń gbọ́ o. Ọmọ àbákẹ́ ń bá Ọlọ́run Hello. sọ̀rọ̀. Ó ń gbọ́. Hello. Yes, ma'am. Ṣé mo dúpẹ́ o? Àmì o, àmì o. Àmì o, àmì ẹ ṣeun o. Olúwa dúró tì mí o. Àmì lórúkọ Jésù ẹ ṣeun. Àmì o. Àmì o, àmì o, àmì lórúkọ Jésù. Ogun tó ṣe ò ní gbére. Okun tó. Àmì lórúkọ Jésù. Ẹ ṣe mà. Ṣeun o. Ẹ̀yin tẹ́ fẹ́ kí wọn ó kù ìṣẹ́jú márùn-ún ó yẹ máa kọ́lé ó wù yín láti kí Iyabeji pé happy birthday. Ẹ ṣe tẹ́ kí wọn o. Thank you so much. Thank you so much. Mo ń gbádùn mọ́ bọ̀. Ọmọ àbákẹ́ tipẹ́tipẹ́ wọ́n ti kọ́rọ̀ ìpín o. wọ́n ti kọ́rọ̀ ìpín. Wọ́n ti kọ́rọ̀ ìpín. Àpọ́sù wọ́n ti kọ́rọ̀ ìpín. Gbogbo ẹjọ́ tí wọ́n dá. Gbogbo èké tí wọ́n ṣe. Gbogbo ẹjọ́ tí wọ́n dá. Gbogbo èké tí wọ́n ṣe. Ọlọ́run ló lágbèéga. Gbogbo èrò ọkàn wọn ni pé kọ́ mọ́ tẹ̀síwájú. Ṣùgbọ́n Ọlọ́run ló jẹ̀dá lọ. Ìwọ táwọn lékelèké ẹni pé kọ́ fi ṣẹlá. ìwọ táwọn lékelèké ẹni pé kọ́ fi ṣẹlá. Ṣùgbọ́n orí ẹyẹ ni òpẹyẹ. Adébọ́lá àmọ́ orí ẹyẹ. ọmọ ẹ̀bùn sẹ́ra ṣùgbọ́n orí ẹyẹ. Ṣé ti wá dọ́tàkùté tọ́dẹ̀ fún lékelèké Agiri ti lọ Àpọ́sù. Tọ́dẹ̀ fún lékelèké agiri ti lọ mú. Tàkùté tọ́dẹ̀ fún Ọmọ lékelèké. àbákẹ́ agiri ti lọ mú. Tọ́dẹ̀ fún lékelèké agiri ti lọ Ọmọ mú. Láwálé kò ṣàmáwò wọ́n níran. Àpọ́sù kò ṣàmàwò wọ́n nílò. Orí gbogbo ẹjọ́ tí wọ́n dá. Gbogbo èké tí wọ́n ṣe. Gbogbo ẹjọ́ tí wọ́n Àwọn dá. ẹni ibi Gbogbo èké tí wọ́n ṣe. Ọlọ́run ló lágbèéga. Gbogbo èrò ọkàn wọn ni pé ká má tẹ̀síwájú. Ṣùgbọ́n Ọlọ́run ló jẹ̀dá lọ. Ìwọ táwọn lékelèké ẹni pé kán fi ṣe lá. Ìwọ táwọn lékelèké ẹni pé tó fi ṣe lọ. Ṣùgbọ́n orí ẹyẹ ni o. ọmọ àbákẹ́ àmọ́ orí ẹyẹ ni o. ṣe ti wá dọ́tàkùté tọ́dẹ̀ fún lékelèké. Agili ti lọ mú wo. Tọ́dẹ̀ fún lékelèké. Orin wọn ètò. Tàkùté tọ́dẹ̀ fún lékelèké. Agili ti lọ mú wo. Tọ́dẹ̀ fún lékelèké. Agili ti Ṣé lọ mú wo. ẹ̀kọrin rí ni? Olórin lélẹ́yìí, olórin Muslim tẹ́lẹ̀ tí gbogbo ayé gan mọ̀ tẹ́lẹ̀. Olórin Mùsùlùmí lè tó ọmọ tẹ́lẹ̀. Ń gbọ́ kí lórúkọ yín ní orin? Fatima ọmọ òrukàn. Fatima ọmọ òrukàn. Fatima ọmọ òrukàn. Ọya fún rẹ̀ ẹ̀kọ́ ní fún ẹ náà. Tálágbọ̀mọ̀jò tọmọ amójú. Bí ìyá ẹ̀ tóbi pẹ̀lú bàbá rẹ̀. Ọgbẹ́ ọkàn wo ló wálé tó? Kọ́mọ pàdánù àwọn òbí ẹ̀. Ta ló lè ṣe bí ìyá ẹni? Ta ló lè ṣe bí bàbá ẹni? Ọ̀rọ̀ morúkọ dọwọ́ Ọlọ́run ọba. Mímọ́ mímọ́ fọ́ba tó láyé. Mo gbọ́ ṣùgbọ́n fàtọ́rọ̀ Ọlọ́run ọba. Àìníkù Ọlọ́run ọba tí ò ní kú. Kò ní bẹ̀rẹ̀ débi tá a sì lópin. Ọba àrà tó ń gbójú kan dára. Ó ń bẹ lọ́run ó ń pàṣẹ àgbáyé. Ó ń bẹ láyé ó ń pàṣẹ lọ́run.
ọkàn ni mi ò wá rí ibi tí ò sí sí gbogbo ayé lọ́lọ́run ń bẹ ó ń bẹ pẹ̀lú mi nígbàkúgbà mo dúpẹ́ bá mi bẹ títí ó má fi mí lẹ̀ Fatima Adéọlá ló bí sọ mí ikú òbí ló porúkọ. Táyé fi pè mí lọ́mọ òrukàn mi ò ní yé dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel bàbá mi onísábàbí tọ́bọ̀ lọ́rùn lò tó fi gbé mi ro tálágbọ̀mọ̀jò tọmọ àmọ̀jú tọmọ àmọ̀jú bíyà ẹ̀ tó fi pẹ̀lú bàbá ẹ̀ ọ̀gbẹ́ ọkàn wo ló wà lè tó kọ́mọ pàdánù àwọn òbí ẹ̀ ta ló lè ṣe bí ìyá mi ta ló lè ṣe bí bàbá mi ọ̀rọ̀ morúkọ dọ́wọ́ Ọlọ́run ọba ó dáná ọmọ orúkọ ọmọ orúkọ. torí mo tún wá emotional. ó ti ṣe rẹ́kọ̀dì ó ń gbà pé ó wà lọ́wọ́ ó ní kéde. ọlágbára o bẹ́ẹ̀ de là ń ṣe èyí ò pẹ́ 11 tó báyìí ẹ̀dẹ̀ wá ṣọ́ọ̀ṣì. Ó dá ọjọ́ bí ni máa lè gbàgbé ọjọ́ ńlá ló jẹ́ o ṣùgbọ́n ní tó rọjọ́ bí ẹ̀ ó yẹ kó sọ pé. Iyabeji Omoarayele màmá dáadáa màmá olóríire sá máa gbádùn ní tìyà o ọlọ́láyé mo bá rò dé Ìyálóde Àgbàlá bàbá mi tọ́jú bàbá sí èbèbè balẹ̀ Àgbàlá nìyẹn kórí wa mo bá yẹ ẹ̀fẹ́ láyé ọjọ́ bí ni máa lè gbàgbé ọjọ́ ńlá ló já oṣù bẹ́ni tó rọjọ́ bí ẹ̀ ló yẹ kó sọ pé. Iyabeji Omoarayele ń dúpẹ́ fún tẹbí tààrà tọ̀rẹ́ pé ẹ ṣe àdúpẹ́ o iná ò ní tán lọ́wọ́ yín o láéláé. Jésù Olúwa wa àmín Jésù. Ṣé ń gbà tí ìwà àtọ́pọ̀ ẹ̀? Ṣé ń gbé wá? Ẹgbẹ́ wọn wá o. Ṣé ń gbà tí ìwà àti bàbá ṣé ń gbé wọn wá àtọ́pọ̀ ẹ̀? Ẹ jẹ́ bí ó kọ́ yìí kan kí Iyabeji kan máa lọ. Ẹ ló sà. Ẹ fẹ́ kí Iyabeji. Ẹ káàárọ̀ o. Màá kí wọn ṣùgbọ́n ọmọbìnrin tó ń kọrin yẹn tó ní òun. Ọmọ orúkọ. Mo sẹ́ndì 26,000 sínú àkáǹtì lọ́ba. Ẹ send 26,000 sínú àkáǹtì wa ká bá yín fún ma. Ẹ ṣé o. Adúpẹ́ o. Láìpẹ́ náà ṣe ẹ sọ́wọ́ yìí o. Ẹ ṣé àdúpẹ́ o. Láìpẹ́ náà ṣe àwọn ọmọ olóńgbò àtàdá fún o. Ẹni lolówó àbẹ ẹ ṣé o. Ọwọ́ báyìí ní ajá sí o. Ní agbára Ọlọ́run. Wà ní fi tẹ́lẹ̀ mọ́tò wálé o. Ẹ ò ní mú sọ́nà bí èéfín o. Ní agbára Ọlọ́run. Ẹ ò ní sì ṣe. Ẹ ní pàdé alágbàmọ̀ ní agbára Ọlọ́run. Ẹ ṣeun adúpẹ́ o. Ẹ ṣé gan. Ẹ ṣeun adúpẹ́ o. Ẹ ṣé ma. Ẹ ṣeun aṣeun adúpẹ́ o. Àmọ́ lórí ẹ Ẹyẹ ṣe. kí Iyabeji wọ́n ṣoṣọ́ bí. Ẹ ṣeun o. Ẹ ra mà. Àmín lórúkọ Jésù. Àmín lórúkọ Jésù. Àmín lórúkọ Jésù. Ó yá movement. Àmín lórúkọ Jésù. Ẹ ṣeun o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Àmín lórúkọ Jésù. Ẹ ṣeun o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé ma. Thank you mommy. Thank you mommy. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. So máa padà gbé jẹ́ kí n gbé wọn wá kọbi comment máa ti mọ̀. Should we bring them live? Àwọn ọkọ àtìyàwó ni wọ́n ti jọra. Wọ́n ti dàbí ìbejì. Wọ́n ti jọra. Ó lágbára o. So tí máa ti rí comment máa ti ní ká gbó wọn wá. So we rejoice with ọmọ ìbejì àti olókè ẹ̀yìn náà kí àwọn èèyàn. Ẹ ṣé o gbogbo ènìyàn pátápátá ni mo kí o. Ẹ ṣé mo dúpẹ́ iná òní sọ́wọ́ yẹn ní dáhùn lórúkọ Jésù àtọwọ́ àtẹsẹ̀ yín àti gbogbo tọ́lọ́run fún yín wáyé kò sí ìtò máa dọ̀tá yín kò sí ìtẹ́ máa padà máa fowó rà lọ́jọ́ alẹ́ lórúkọ Jésù gbogbo ẹ̀ òní síwájú yín kò láyé gbogbo tó bá yín wáyé gbogbo ẹ̀ òní dàwátì lójijì ẹ ṣé gbogbo tọ́lọ́run dámọ̀ yín pátápátá àjẹmọ́nú ní òjẹ́ fún yín o ojú tẹ́ fi ń wò wá òní fọ́ gbogbo ẹ̀yin supporters Àgbàlá Gabriel Foundation pátápátá lórúkọ
lórúkọ Jésù ẹ̀ ní wọ́wọ́ tì nínú ayé yìí iṣẹ́ yìí ò ní dìṣẹ́ o kò sẹ́ni tó máa rógun accident inú yín àlọ́ àtàbọ̀ yín ayọ̀ ni ó máa já sí ẹ bá ti ń lọ ọlẹ̀ ó máa dé gbogbo ẹni tó bá ní kẹ́ ẹ má dé gbogbo wọn lẹ ò ní dé bá àtọ̀tá ìdílé àtọ̀tá òde àtọ̀tá iwájú ilé àti tẹ̀yìnkùlé ilé Ọlọ́run ọba yìí ṣẹ́gun wọn gbogbo wọn pátápátá lẹ máa lékè ẹ ṣé mo dúpẹ́ mo appreciate o ẹ kú gbogbo ògbà o gbogbo ẹ̀yin tí oṣù tí ò rẹ̀ ẹ ṣé o thank you very much mo appreciate o dáàdì ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ kú àdúró tì wá Ọlọ́run ọba wa gbé ní ẹ̀yin náà ò ní bẹ̀rẹ̀ àwọn àti lójú lórúkọ Jésù ẹ̀yin náà dà wàrà ẹ ṣé ní báwọn náà dà wàràwàrà láyé o lórúkọ Jésù ọ̀hún ní fi kú lọ yìí gbogbo ẹni tó bá fi kú lọ yìí gbogbo wọn pátápátá kọ́ máa lùjọ́ lọ́rùn lórúkọ Jésù ẹ̀ ó dàgbà ẹ̀ ó dògbò wòlíì arúgbó wòlíì lọ́lọ́run ó bá mi ṣe yín arúgbó wòlíì lọ́lọ́run á bá wa ṣe yín ẹ̀mí yín á gùn o ẹ̀mí yín á túbọ̀ gùn ẹ̀mí yín á túbọ̀ gùn ẹ ṣé àdúpẹ́ o thank you very much ẹ ṣé gan ni sà. àti Rónkẹ́ mi ẹ̀rọ wọ lọ I love you ẹ̀rọ ẹ̀ ní jábọ̀ ẹ̀ǹdẹ̀wọ̀ ẹ ṣé o thank you mama happy birthday to you ìyá àlàjà kí ni ìyá yìí ń ṣe kí ni ìyá yìí ṣe. àwọn ni wọ́n gbé ọmọ wọn wá jọ sí tí ò lè rìn. ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ mo fẹ́ kéèyàn mẹ́tò fún àṣẹ kan. ọmọ yẹn ló ṣe ń gbé kiri. kí lẹ fẹ́ máa ṣe. ọmọ mi ta gáàsì ń tẹ̀lé kó tó di kó sì kí. kí lẹ́yìn fẹ́ máa ṣe. ẹ̀yin náà ní kí lẹ fẹ́ máa ṣe ọjà wo lẹ fẹ́ máa tà. irú ọjà wo. ó mi kí n máa ta frozen chicken. frozen chicken. ẹ nílò freezer nìyẹn. mo wo bá èèyàn mẹ́rin lè bá ń fún yín 50,000 bí èèyàn mẹ́rin láìpẹ́ tù ẹ bá ti bá wọn bí 200 fún yàrá ìyàwó 250 tọ́tì ẹ̀ mọ́ bí ṣe nǹkan kan. ẹ̀jẹ̀ kí lórúkọ yín ẹni sọ̀rọ̀ kí lórúkọ yín. Fadékẹ́mi Ẹgbẹ́yẹmí Riskat lórúkọ mi fíìmù. Fadékẹ́mi Ẹgbẹ́yẹmí ẹ wá ní Riskat yẹn dá Riskat àbẹ̀yìn ẹ̀yin mẹ́rin márùn-ún mẹ́fà mẹ́wàá ẹ bá lè máa ń ṣàánú ìyá yìí ó dà pé ṣe fámìlì màmá ni. onítíátà kan náà jọ lọ́bọ̀. ok onítíátà làwọn náà. onítíátà ni wọ́n. ẹ̀yin ẹ̀gbọ́n àwọn ọmọ sọ wọ́n dà báyìí. ok àárẹ̀ ọmọ wọn ló sọ wọ́n dà báyìí. ọmọ wọn tí ò lè rìn yẹn. now wọ́n lásídẹ́ǹtì ọmọ ló sọ wọ́n dà báyìí. ó ti lásídẹ́ǹtì ó kàn ṣubú lójijì ó kàn jókòó lójijì kò lè dìde mọ́. ó kàn jókòó lọ́mọ yẹn ò lè dìde mọ́. Ọlọ́run á dẹ̀ gbé dìde Ọlọ́run á gbé dìde so gbàgbà fún yìí so mi mọ wáyé èmi mi ní ká ṣàánú ìyá yìí ẹ̀dìdẹ màmá ẹ̀dìdẹ èmi mi ní ká ṣàánú wọn ẹ̀yin mẹ́rin márùn mẹ́fà tábà lè jọ ṣàánú wọn tábà ti fẹ́ send owó yẹn ẹ̀kọ́ Riskat bá ń gbé sójú wọn wọn ló ní tíátà làwọn náà Riskat Àbẹ̀ní Ẹgbẹ́yẹmí ẹ̀yin mẹ́rin márùn ẹ bá rìn yẹn lọ́wọ́ mo fẹ́ kàn bẹ̀rẹ̀ gangan ní ìmọ̀wáì ọkàn mi ń mú wọn gan mi ì lè dá wọn gbé ilé náà mo ti ṣe èèyàn mẹ́rin márùn mẹ́fà méje mẹ́wàá bó jẹ́ 20,000 bó jẹ́ 50,000 èyí mẹ́wàá ẹ̀kọ́ bá ń dára lọ́wọ́ bò wọn ẹ bá ń kọ Riskat síbẹ̀ ìbí ní Thursday títí alẹ́ màá ní kọ́ pé yìí wá ní táwọn yẹn bá ní kọ́ fún yín. Aláwọ̀ Látìfù mo dúpẹ́ sáàtì ramoni oṣù ọba dání máa gbẹ̀jẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o wọ́n lá aṣíwájú ànábì Muhammad jọ gbọ́pẹ́ mi o Elédùmarè mo dúpẹ́ bàbá mi apàdà sábúrú oníkànnì bàbá mi apàdà sábúrú oníkànnì bàbá mi Adémọ́lá ẹ̀ní lójú ẹkùn láyé ẹ̀ní ẹ̀ní fọmọ tẹ́ bí ṣàwátì o ayé òní gbòde ọ̀sán lọ́wọ́ ẹ̀yìn bàbá mi Démọ́lá ẹ̀ní rí ikú aya ẹ̀ní pa ìsàn lélẹ̀ ayé ẹ̀yìn o ògùn ayé òní borí yín ìmọ̀ta òní ṣe láyé yín bàbá mi Démọ́lá ẹ̀ní fọmọ ṣiṣẹ́ Olúwa o ẹ̀ní fìyàwó ṣiṣẹ́ Olúwa ayé yín dọjọ́ ogbó ni ẹni pé ẹkú ló máa kú ẹni pé ẹ̀hùn ló máa hùn àríkíṣẹ́gì tó ṣẹ́gi àforí ara ẹ̀gbẹ́ ọwọ́ bá gẹ̀dẹ̀ bá gbé Adémọ́lá fìnà rẹ̀ náà ni Démọ́lá bàbá mi ìbọn tí kórópò bá yìn ilé ara ẹ̀ ni ó fi fọ́ ẹrù kì í pòṣùká Adémọ́lá Ọlọ́run ń bẹ lẹ́yìn ẹ̀ máa ṣiṣẹ́ Olúwa lọ má ṣe wẹ̀yìn o arúgbó ọjọ́
arúgbó wòlíì bàbá mi arúgbó wòlíì ilẹ̀ máa jẹ́ ìgbà ọdún kan ní ìkorò níwọ̀nú ayé Ẹ̀dẹ́mọ́lá. Àìnírójú ẹkún mo ìṣàmì àṣẹ o adáni má gbẹ̀jẹ̀ gbóhùn bí ṣàṣẹ o mo fọlá síwájú ànábì Muhammad ní ìbẹ̀rẹ̀ ìjọwọ́ dẹ́kun ní àdúrà mi o. Bàbá mi Démọ́lá ọmọ tó ń bẹ lẹ́yìn ẹ̀yìn wọn ò ní jẹ́ kú gbogbo ọmọ tó ń bẹ lẹ́yìn wọn ò ní ọkọ ìwọ tó kọ lọkùnrin lóbìnrin wọn ò ní dàgbé gbìn o lágbára Ọlọ́run ò ní ìṣọ̀fọ̀ nínú ìjọ ẹ̀yìn o. Mo kọjá ní ibẹ̀ mo rí ṣá Ọlọ́run bó ṣe fọ́ lọ rẹpẹtẹ àṣàgbàlá làgbàlá ń jẹ́ lótìtọ́ ó dá mi lójú pàgbàlá náà ní àgbàlá ẹ̀ ò ní lópin ìwà Démọ́lá ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní bàbá mi kékeré lélẹ́yìí ó ń bọ̀ wá pọ̀ sí o àná ọ̀nà tán lọ́jà ẹ̀ bàbá mi. Ẹ dìde ẹ̀yin mẹ́wàá márùn-ún tí bá ti parí ẹ rán mi sí ìyá yìí ẹ jọ ẹ jẹ́ ṣe fún ìyá ẹ jẹ́ ṣe gangan bí ojú 250 lọ bí ojú 300 lọ kó tẹ̀ fi bẹ̀rẹ̀ kankan èmi náà máa wà ń bẹ̀ ẹ já pé bí mẹ́wàá mi ẹ já pé bí mẹ́wàá mẹ́fà mẹ́jọ bójá 50,000 ìyá yìí ẹjá ṣàánú ẹ̀yin tá a bá jọ ṣe kó tó di Sunday mi ń sọ̀rọ̀ ẹ̀rí ọbẹ̀ kó tó di Sunday ẹ̀rí ọwọ́ Ọlọ́run lọ́nà tẹ̀ ẹ̀rí kì í sọ̀rọ̀ àmì ní ìmọ̀ wáyé ní ìtẹnumọ́ èèyàn rí ẹjá ṣe kankan fún yàrá ẹ̀rí pé kó tó di Sunday wà á rí ọwọ́ Ọlọ́run ẹ̀kọ́ rísíkàtù fún yàrá ìdáwẹ́ fi fún Iyabeji ẹ̀kọ́ Iyabeji pé Iyabeji nǹkan bẹ́ẹ̀ dé wọn rí so bẹ́ẹ̀ yá yìí ẹ̀kọ́ rísíkàtù mọ̀mọ́ yẹn rà á nọ́bà ẹ fún alákàntì èmi náà fẹ́ ṣòwò sí yà èmi náà fẹ́ fún yà lówó olúwa ṣe ẹ má dùpẹ́ olúwa ṣe màmá ẹ bá àwọn ọba á bá mi dúpẹ́ lọ́wọ́ mi torí mi mọ tí mo tún fẹ́ fi dúpẹ́ mọ́ ṣùgbọ́n Ọlọ́run mọ̀ Ọlọ́run rí mi ẹ ṣe o àdúpẹ́ ọ̀rọ̀ ẹ ṣe gan. èlò náà fún gbà ẹ wọ́n fi lọ sísun gbà ẹ ìyá ní òṣèlè máa ní òdìdí ẹran mi sí yàí rísíkàtù àbí ó yẹ fún alákàntì mi náà fẹ́ ṣòwò sí yà dẹ̀ owó tí ń tán fún yín náà.